Mo kí ẹ̀yin olùgbọ́ mi ní orúkọ Jésù Kristi Olúwa. Bó tilẹ̀ ṣe pé ọ̀rọ̀ òtítọ́ sọnù nínú ayé lónìí, ṣùgbọ́n Ọlọ́run ti mú ọ̀rọ̀ òtítọ́ rẹ̀ súnmọ́ àwọn ènìyàn láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kí o sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ẹjọ́ síbí lọ sínú ìwé Jòhánù kìíní orí kẹrin ẹsẹ̀ karùn-ún sí ìkẹfà. 1 John chapter 4 verse 5 to 6. Ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lé ẹ̀yin, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Ti ayé ni wọ́n, nítorí náà ni wọ́n ṣe ń rò bí ẹni tí ayé sì ń gbọ́ tiwọn. Bákan náà, ẹ já lọ sínú ìwé 1 John chapter 2 verse 19. Wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n wọn kì í ṣe ara wa, nítorí wọn ìbá ṣe ti ara wa, wọn ìbá bá wa dúró, ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn ìṣe ti ara wa. Bẹ́ẹ̀ láàárọ̀ ẹ̀ mo bá a sọ̀rọ̀ lórí èrèdí tí ìjọ òtítọ́ ò fi kún. Èrèdí tí ìjọ tó gbé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run dání tí ò fi kún, tí ó fi joro. Ẹ rí i pé tá a bá wo ẹsẹ̀ Bíbélì tí a kà yìí, àti ọwọ́ àpọ́stélì Jòhánù kọ́, Jòhánù àyẹ̀fẹ́ tó jẹ́ ẹni tí ó súnmọ́ Jésù mọ́tímọ́tí nínú àwọn àpọ́stélì Jésù. Olóòsọ nínú àpọ́stélì rẹ̀ sí ìjọ wípé àwọn kan ti ọ̀dọ̀ wa lọ torí pé wọn ò ṣe ti ara wa. Wọ́n ń gbọ́ òtítọ́. Àwọn náà pera wọn ní ara ìjọ, ṣùgbọ́n wọn ò lè dúró pẹ̀lú wa. Wọn lọ kó lọ́dọ̀ wa nítorí pé wọn kì í ṣe tiwa. A rí i pé ìjọ Ọlọ́run lónìí tó dó lórí òtítọ́ torí ìkorò, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ. Ara ìdojúkọ tí wọ́n ní ni pé wọ́n ń pọ̀. Wọ́n sọ fún wa ní àìpẹ́ nípa ìránṣẹ́ Ọlọ́run kan tí Olúwa farahàn. Bàbá àgbàlagbà ni, ó dájọ́ lẹ́jọ́ ẹ ti pé bí 8 years. Ó dẹ̀ láwọn ojú bóyá 7 sí 8, ìdá 2 sí 8, ó láwọn ojú ẹyẹ lọ. Èyí wá mú kó sú òun á di gbàdàgbà, òun sákò níbi tí ìjọ yẹn wà, òun lọ sí ìlú mi, òun lọ ralẹ̀, òun á dó síbẹ̀, òun gbàdúrà. Ọlọ́run wá sọ fóun pé tóun bá dáhùn lóhùn kóun padà sí inú ìjọ tóun ti sá, kóun padà síbẹ̀. So bàbá yìí wá lóun padà sí ìjọ yẹn, òun ti ilẹ̀kùn mọ́rí nínú ilé ìjọsìn, òun wá ń gbàdúrà fún 40 days. Bọ̀gbà tó di on the 21 days, Ọlọ́run yọ sóun. Òun lọ wá sọ fóun pé ṣé òun lòún níjọ ni àbóhùn? Òun ló sì dán Ọlọ́run lóhùn pé òun lòún níjọ. Olúwa tó bá rí bẹ́ẹ̀, ó ní sóun complain fún. Ó lé ènìyàn méjì ní wájọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fóun pé àwọn ọmọ ọjọ́ àti àwọn ọmọ ọ̀run. Àwọn ọmọ ọjọ́ làwọn tí ń wá kàrà, tí ń wá dùndún. Àwọn ọmọ owó kọ wá, mo wá aya wá, mo wọ́ ọmọ wá, mo wá aṣẹ́ wá, mo wá bùkún wá, mo wó oríire wá. Àwọn yẹn lọmọ ìjọ. Ó ní ṣùgbọ́n àwọn ọmọ ọ̀run làwọn tí wọ́n ń lépa ọ̀run. Ó ní tó bá ṣe pé àwọn yẹn ni, ó ní wọn kì í pọ̀. Ó ní ṣùgbọ́n tó bá àwọn ọmọ ìjọ, ó ní wọn máa ń pọ̀. Bó ti ṣe mọ̀ pé ara ìjọ náà lápè wọn. Ìjọ náà lápè àwọn méjèèjì, ṣùgbọ́n kan yàtọ̀ sí kan. Ìkan yàtọ̀ sí kan. Ó ní wọn èyí ṣe ti ara wa. Dó wọ́n pera wọn níjọ, ṣùgbọ́n wọn èyí ṣe tara wa. Wọn èyí ṣe èyí tọ́lọ́run dámọ̀. Bátìrì lónìí, onírúurú ìjọ ló kún ayé. Every corner nísìnyí ó ti di ṣọ́ọ̀ṣì. Every shop is now a church. Ìgbà tó fi rin òpó náà kan, all the ṣọ́ọ̀ṣì. Tó fi rin òpó náà méjì, all the ṣọ́ọ̀ṣì. So ṣọ́ọ̀ṣì every corner. Ní ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó, ní ìwà ibi ṣe pọ̀ tó. Tí wọ́n bá jẹ́ ti Ọlọ́run ni, ǹjẹ́ ó lè rí bẹ́ẹ̀? Bíbélì sọ fún wa nípa àwọn àpọ́stélì, ìṣe àpọ́stélì orí 4, ó ní wọ́n dorí ayé kodò. Bẹ́ẹ̀ kọ́ lórí mọ́ lónìí, ó jẹ́ tó bà nínú jẹ́. Èrèdí tí ìjọ òtítọ́ fi joro tí ó fi pọ̀. Máa fún wa ní àwọn èrèdí mélòó kan tó fà á tí ìjọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run
kò fi pọ̀ táwọn èèyàn fi ń yẹ bẹ́ẹ̀ lẹ̀. Ṣẹ́rí kì í ṣe pé àwọn olùṣọ́ àgùntàn tó wà lórí ìjọ tó gbé òtítọ́ dání kì í ṣe àwọn olùṣọ́ àgùntàn ibẹ̀ ni ò dáa. Ohun tí wọ́n gbé dání làwọn èèyàn ní problem pẹ̀lú. Ohun tí wọ́n dúró fún làwọn èèyàn ní problem pẹ̀lú. Ìdí nìyẹn táwọn èèyàn kò fi lè dúró pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ìwé mọ́ ti sọ fún wa pé wọn ì ṣe tiwa, wọn ò ṣe lè dúró. Èrèdí àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ òtítọ́ tó le. Ọ̀rọ̀ òtítọ́ tó le. Ìjọ tó bá jẹ́ ojúlówó ìjọ Ọlọ́run tí ọ̀rọ̀ òtítọ́ rọlẹ̀ bí òrùn níbẹ̀ àwọn èèyàn lè dúró. Á dẹ̀ pé lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Jésù gan. Jésù sọ ohun tó dùn létí àwọn èèyàn. Àbóhùn fúnra ẹ̀ gan sọ ni. Kò sọ ọ́. Torí ọ̀rọ̀ òtítọ́ ló jẹ́ apá Jésù. Òun ló jẹ́ àwọn Farisí dìde sí láti pa. Torí ọ̀rọ̀ tí Jésù sọ ọ̀rọ̀ tó le ni. Tá bá wo ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 60 to 61. Nítorí náà nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí wọ́n wí pé ọ̀rọ̀ tí ó le lé èyí ta ni lè gbọ́. Nígbà tí Jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn sí ọ̀rọ̀ náà ó wí fún wọn pé èyí jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí. Àrìbà nígbà tí Jésù wàásù dáre kan bílí pé púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ inú bẹ̀rẹ̀ sí ní bí wọn nítorí ohun tí Jésù sọ tí ò bá wọn lára mu. Ìjọ tó bá dúró lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó le ẹ rí pé àwọn èèyàn á ní problem pẹ̀lú olùṣọ́ àgùntàn ibẹ̀. Àwọn èèyàn á ní issue pẹ̀lú pásítọ̀ bíbẹ̀. That's the reason why tó yẹ pé iṣẹ́ ìránṣẹ́ òtítọ́ kì í lọ́rẹ̀ẹ́. Iṣẹ́ ìránṣẹ́ òtítọ́ ayé ìmọ̀yì ẹ̀. Jésù sọ̀rọ̀ ó wàásù débi ká wọ́n ní ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn. Wọ́n ṣe díẹ̀ wọ́n ní wọ́n ń kùn. Wọ́n rojọ́ Jésù sì wò wọ́n ó ní sẹ́yìn tí mo sọ bí yín nínú ni. Tó jẹ́ ìkọ̀sẹ̀ fún yín ni tá bá wo ẹsẹ̀ 66. Nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn wọn kò sì bá a rìn mọ́. Nítorí ọ̀rọ̀ gidi òtítọ́ ọ̀rọ̀ tí Jésù sọ Bíbélì pé púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n padà sẹ́yìn gbalẹ̀ wọn lọ wọ́n ní wọn kò sì bá Jésù rìn mọ́. Ìyẹn tí Jésù fi kú tó fi jíǹde wọn ò bá Jésù rìn mọ́ wọ́n gbalẹ̀ wọn lọ wọ́n dá ṣègbè máyé. Òmíràn ó ní ìbáwí. Ìjọ Ọlọ́run tó bá dó lórí ìbáwí tí òun fọwọ́ rà yẹn lórí á ní iṣu pẹ̀lú àwọn èèyàn. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá gbọ́jẹ̀gẹ́ lórí ọ̀rọ̀ ìbáwí because láti pé ìbáwí ti di ohun tí kò ṣeé ṣe ń ṣọ́ọ̀ṣì mọ́ lónìí. Báwo láṣẹ bẹ́ni tó ra ṣẹ́dọ́ọ̀mù fún wa wí? Ẹni tó ra bọ́ọ̀sì evangelism bọ́ọ̀sì àní fẹ́ tẹ̀ mọ́lẹ̀. Bàbá tí ìdámẹ́wàá rẹ̀ sanra ju ṣọ́ọ̀ṣì tọmọ rẹ̀ sì gbóyún pásítọ̀ nílé ṣèbáwí tààrà. Yóò tiẹ̀ sọ pé ẹlẹ́ṣẹ̀ ní gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo wọn òkọ́ lọ́n dáríjì àwọn ní àṣìṣe òkọ́gbọ́n ibi tí wọ́n dojú ẹ̀ lọ nìyẹn torí pé bàbá rẹ̀ ní ìdámẹ́wàá rẹ̀ sanra ju ṣọ́ọ̀ṣì. Ìjọ Ọlọ́run tó bá dúró lórí ìbáwí tó yè koro á rí i pé yóò ní ìdojúkọ. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 8 Bíbélì wí pé bí ẹ̀yin bá wà láìsí ìbáwí a jẹ́ ẹ̀yin jẹ́ ọmọ àlè. Ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 19 Jésù wí pé àwọn tí mo fẹ́ ni mò ń bá wí nítorí náà ní ìtara kò sì ronúpìwàdà. Ibi tí ìbáwí bá ti wà tó rinlẹ̀ ìjọ ya ní problem. Ìbáwí ò dẹ̀ yọ ẹnikẹ́ni sílẹ̀ kò dẹ̀ sẹ́ni tó dàgbà jù báwí lọ ṣọ́ọ̀ṣì. No matter what you are doing o sì ṣe é báwí. Kódà kó ṣe pé wọ́n lọ ń fìnánsì ṣọ́ọ̀ṣì àlèbọ̀ wí pátápátá ẹ̀kọ́ gbalẹ̀ ẹ̀ lọ kọ́ mọ́ wà mọ́ kọ́ dowó ẹ̀ mú simple. Ọ̀gá méjì ò lè wà láàfin náà kò possible. Ọ̀ ò lè mọ fowó ẹ̀ bùgá sọ́lọ́ ń ṣọ́ọ̀ṣì nítorí kọ́ ọmọ ṣe ń ṣọ́ọ̀ṣì ọ̀tọ́ bá ti ṣe ń tí àfi bá wí awo ò ní fọwọ́ ra lórí àbọ̀ wí tààrà ni. Pápín ẹ̀ kọ́ gbélé ẹ̀ kọ́ mọ́ wà mọ́. Ọ̀dà sì pé pẹ̀lú owó ẹ̀ ojú báyìí lọ. Ìbáwí kì í jẹ́ kí ìjọ òtítọ́ kún. Ìránṣẹ́ Ọlọ́run àgbà kan tí mo súnmọ́ gbà ẹ́ náà sọ fún mi pé wò sọ́rí olùṣọ́ àgùntàn sọ́rí jọmíjọmí òkúròrò ní sọ ní dáa. Kí náà fọgbọ́n sọ fún mi? Bẹ́ẹ̀ wọ́n ṣe ń ṣe ti pọ̀ jù. Awo ò sì lè dẹdẹkúdẹ̀. Torí pé ọ̀run kò nílò standard for anybody. Òmíràn ó ní àìfàyè gba ìbárí ayé. Ìjọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó tako ìbárí ayé ìlọbẹ̀. Mọ́tò ní wọ́n ń pẹ̀lú ìjọ bẹ́ẹ̀ wọ́n á sọ wọ́n lórúkọ ni
àwọn ìjọ tí ò bá ti fàyè gba orin kórin, orin burúkú, orin òsì tán kọ́ ṣọ́ọ̀ṣì lónìí kéèyàn mọ ọkọ̀ tó wà lè fọlọ́ because mi ń sọ ọmọ alẹ́ jàná mo jẹ́ ọmọ gáràjì lójú ẹni tọ́fì sọ fún mi pé tọ́mọ kí mi tọ́mọ sọ pé tó wà lè nígbà tá a bá lè sọ fún ẹni tá a wò pé ìrí rẹ̀ ìrí ọmọ Ọlọ́run ni o tá a lè sọ fún pé tó wà lè ẹjọ́ sọ́lọ̀ ní ìgbà tó wà lè àti àwọn orin kan ṣọ́ọ̀ṣì gan mọ́ ọjọ́ kan mo tẹ̀ gbọ́ àwọn kankan sáà kọrin àtòròwé sálúùtò sórin náà ní gbò eléyìí àríyá ló kù ṣọ́ọ̀ṣì nísìn orin burúkú orin kọrin àwọn á fi orúkọ Jésù pọ́líṣì orin sàzúzẹ̀ wọ́n gbé wá ṣọ́ọ̀ṣì fún wa wọ́n fi orúkọ Jésù wọ́n fi pọ́líṣì orin tí Davido kọ wọ́n gbé wá ṣọ́ọ̀ṣì ẹjọ́ Ọlọ́run ò gọ̀ náà Yorùbá sọ pé ẹni gbọ́n mọ́ra wọn ẹni gọ̀ yóò dára ẹ̀ mọ̀ mo come across the right of ẹnìkan on Facebook ẹni ẹ sọ pé so many orin tí wọ́n ń kọ lórúkọ gospel pé Olúwa condemn ẹ̀ gidi gan tó sọ fún un pé kó o ṣọ́ra fún àwọn tó mọ̀ pé torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn devil inspire song ni wọ́n orin tí àwọn ẹ̀mí èṣù fún wọn ní ìmísí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò yìí ẹsẹ̀ wọn gùn wọ́n kàn forúkọ Jésù tàn yín jẹ ni ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí sorry to say èmi ò care èmi ò rán anybody no apology ẹ lè mọ forúkọ Jésù tàn wá jẹ iṣẹ́ àti wáyé fi hàn irú ẹni tẹ́ jẹ́ náà Jésù wípé nípa èso wọn láfi mọ̀ wọ́n a ò ní apology for anybody olórin ẹ̀mí tán sọ pé tó wá lè ṣé ìyẹn mọ Ọlọ́run ìjọ tí ò bá ti fàyè gborin kóre ẹ rí i pé wọ́n ní ìjọ yẹ ayé òbẹ̀nu àtẹ́lù wọ́n ní ìjọ tí ò lajú ẹ rí aṣọkáṣọ aṣọ burúkú àwọn aṣọ mọ́fọ́kọ́tà ẹlòmíràn wà wọṣọ yóò ṣe mọ́ńbé yóò wá dé ṣọ́ọ̀ṣì yóò mọ fankáchìfù bo ìtàn nígbà tí nǹkan ò sí ọ wèrè gan bẹ́tà ẹ honestly ó lọ ṣe wá church ó dẹ̀ lọ sọ́jà ọ̀nà aṣọ ó sì ti pa tọ̀tọ̀ fẹ́ rà yìí kò bo rẹ o wọ́n dẹ̀ sọ fẹ́ pàṣọ yẹ 15K ni àwọn sọ tẹ́mọ̀ wò mẹ́fẹ́fẹ́ yẹ àwọn sọ yẹ wọ́n burúkú o kí ẹ̀ mọ́ òfowó tó wọ́n máa ra ọ̀run ègbé fúnra ẹ̀ ọ̀rọ̀ àsọkáṣọ ọ̀pá bọ̀ ṣọ́ọ̀ṣì ọwọ́ àmú ankásí ọ̀fì lè rí báyìí irú wọn ò sì ní jòkó sẹ́yìn o wájú àwọn ọmọ èṣù wájú náà jòkó sí gbogbo bí tán ṣe rí pásítọ̀ lè máa rí àwọn ọmọ Jésébẹ́lì aṣọ burúkú aṣọ tí ń fi òhun hàn aṣọ tí ó lẹ̀ mọ́ra mẹ́tímẹ́tí tẹ́rí ẹ̀yin tẹ́ bá fẹ́ dúró fún Jésù ẹ̀ dúró mo lọ chọ́ọ̀chì kan holiness church ní anyway torí bàbá máa ń sòótọ́ bẹ́ẹ̀ni tó ń kọrin lọ́jọ́ yẹ musa ń wò báyìí kí lè lè wọ̀ tó bá fẹ́ ṣe spéré lọ́jọ́ spéré ìwọ ní kẹ́lẹ́ fẹ́ dúró fún Jésù ẹ̀ tún fẹ́ fi style tó máa wọ ayé yìí ìyá ọ̀nà méjì ni ó jòkó gbẹ̀rẹ̀ ọ̀gá ṣe gbogbo àṣẹ ọ̀sàṣẹ dànù ó sì lọ́nu náà tún lọ jóná gbogbo ń tọ́ wọ̀ gbogbo bí pàǹtì rẹ ṣe fún mọ́ dì báyìí náà gbogbo ẹ̀ náà lè yẹn rí ẹ bá jẹsẹ̀ mẹ́lẹ̀ bá bí bàgbé yẹn ju bọ́ọ̀lù sókè ni kí là ń bá ká náà wàhálà ayé sí náà ni gbogbo wọn fún tíntín gbogbo ẹlòmíì náà ló yẹ tí ẹ ló ṣe àmọ́ ń tẹ́ wọ́ igán gbogbo ẹ̀ náà ló fún bọ́dí ọ̀gì ẹ ṣe ní problem báyìí ojú àfọ̀fọ́tà ìjà ní dálẹ̀ o wo èṣù gbọ́n mo sọ fún ẹni gọ̀ ni ò mọ́ra ẹ̀ tẹ́sù bá ti ní kíní kan fi sáyẹ̀ máa ṣe ǹso ni máa pèdè pọ̀nso máa ríran ǹso ọ̀run tá ń lọ ìmọ̀ gan ó mọ̀ gidi gan kò sí èrí níbẹ̀ o ẹran tí o ohun aláìmọ̀ ẹyọ kan ni o kò tá ẹsẹ̀ méjì ohun aláìmọ̀ kan onígbàgbé wọlé o ọ̀ṣọ́ burúkú ọ̀ṣọ́ ara lómi olùjú lumúlutí gbogbo nǹkan wọ̀nyẹn àìfẹ́ àyè gbá ní òjì kíjọ òtítọ́ pọ̀ àwọn oṣù tí sábà lọ́rọ̀ àwọn sọ́ọ̀sì báyìí ẹ sọ mí dópó èmi tí mi tí ì lọ́kọ tọ́ ọ bá fi yẹ tí wọ́kọ ẹgbà ọrùn tọ́ ẹ wọ́kọ ẹgbà ẹsẹ̀ tọ́ ẹ wọ́kọ ọba tẹ̀ tí lè fẹ́ gbà ẹsẹ̀ wọ́kọ ọmọ burúkú bíi tiẹ̀ náà lọ́ọ́ rí ọgbẹ́sẹ̀ ǹsẹ̀sẹ̀ ọwọ́ lọ́ọ́ fẹ́ rọ ọmọ ọlọ́run gidi wo ní ọbẹ̀ rú ẹ̀ gbére bíi tiẹ̀ náà lẹ́jọ́ gbéra yín sílé tí ó fìṣẹ́ fọ ojú ẹ̀ tó bá kọjá yìí ẹ̀ sí yóò nà tẹ́ sẹ́rígbà kan ni àwọn tó bá ti jayé burúkú náà mọ sáwọ́rọ̀ ṣọ́ọ̀ṣì òtítọ́ ká lè rán ọkọ̀ gidi fẹ́ responsible brother kò sí ẹ̀ sí yẹn mọ́ báyìí
kò sí bọ́ ṣe wà tó ọ̀rọ̀ kọ ọ̀ya ṣòkòtò ń yàkúyà báyìí ọ̀rí tiẹ̀ wọ́n pọ̀ àmì àwọn pásítọ̀ ti wọ crazy jeans àwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ kí ìjọ òtítọ́ sí kí ni o kò kún òmíràn tí ò jẹ́ kí ìjọ òtítọ́ kún ó ní àìgbọ̀jẹ̀gẹ́ lórí àwọn ẹ̀kọ́ bíbélì tó yè koro àìgbọ̀jẹ̀gẹ́ àìsẹ́nukù àìwojú èèyàn pásítọ̀ mi ò sọ pé ó wàásù òótọ́ ló ń sọ ìdajì wàásù rẹ̀ àdúrà ní ìgbà tó bá ti di pé òtútù sàn kí nìkan tó ju yín fẹ́ lé ẹ̀ ìwọ kan wà bí tọ́lọ́dẹ bùkún fún o àwọn yóò tó rẹ́nu músẹ́ ọ̀rọ̀ tó sọ tó le táwọn yẹn ti wò pé kí ni wọ́n rí pásítọ̀ ẹ̀ ń tún bẹ́ẹ̀ nípàdé ẹ̀ pé ìyẹn ni ẹ̀yà sọ bẹ́tà ọ̀rọ̀ tùnú wo ẹni tó dákú ò nílò ọ̀rọ̀ tùnú so àwọn ẹlẹ́sẹ̀ tẹ́sẹ̀ ti jingiri sáyé wọn tẹ́ wọ́n á sẹ̀ ń fẹ́ wọ́n méjèèjì gbẹ́bẹ́ fún tẹ́ ẹ ṣe ká mọ rọra tù ẹ yẹn kù yẹn sínú ẹsẹ̀ wọn àìgbọ̀jẹ̀gẹ́ lórí àwọn ẹ̀kọ́ bíbélì tó yẹ kóró máa dẹ̀ sọ àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn fún wa. Ìkíní àìgbọ̀jẹ̀gẹ́ lórí ọ̀rọ̀ ìgbàlà. Sọ́ọ́rí tó bá jẹ́ pásítọ̀ tó ti pé ọ̀sán àmọ́ránnu mọ́ gba Jésù lólúwa tó gbàlà ó ní problem. Òmíràn ọ̀rọ̀ lórí àtúnṣe ó pèrè ní Christian ó gba Jésù lẹ́yìn tó gba Jésù tán ìwọ ló sì ń sí bí àpàlọ́ rẹ̀ ò close down. Ẹlòmíràn tó sọ pé hand of God bí apalo ẹ ti rú ẹ rí ẹlòmíràn tó fi hand of God sí iwájú bí apalo hand of God bí apalo iṣẹ́ burúkú nù iṣẹ́ kíṣẹ́ nù ọ lè ní Jésù kọ tó mọ ṣerú iṣẹ́ yẹ Jésù ó gba owó bí apalo lọ́wọ́ rẹ̀ owó nàbì Jésù ó gbà ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ àtúnṣe àwọn oníyàwó méjì ò ní dúró ṣọ́ọ̀ṣì tí ọ̀rọ̀ àtúnṣe ti ràn lẹ̀. Àwọn tí ń gbé bàbá aláàánú tó yẹ pé bàbá aláàánú ọkùnrin tó bá sanwó ilé tọdún yìí kọ́ ní òtún san tọdún tó ń bọ̀ ọkùnrin tó bá ra sí àsílẹ̀ kọ́ ní òtún bọ̀ ra tẹlifíṣàn àwọn bàbá aláàánú ọ̀sán ni wọ́n lóríṣiríṣi irú wo ní lọ ṣọ́ọ̀ṣì tó tọ́ ti rinlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti gbọ̀jẹ̀gẹ́ lórí ọ̀rọ̀ àtúnṣe ìjọ irú pásítọ̀ bẹ́ẹ̀ kì í ṣe kí ni o kì í kún ọ̀rọ̀ àtúnṣe kì í mú kíjọ ó kún àwọn tó jí owó ń biṣẹ́ ẹ̀yin tó géèjì kù ẹ̀yin tó géèjì tẹ̀ fi gbàṣẹ́ àtúnṣe kì í jẹ́ kí ìjọ òtítọ́ kún ìwà mímọ́ àìgbọ̀jẹ̀gẹ́ lórí ọ̀rọ̀ ìwà mímọ́ kì í fàyè gbà kí ìjọ kún ẹni bá pinnu pé òun fẹ́ dọ́run ní túláàsì kì í kò nínú àwọn ìjọ bẹ́ẹ̀ àwọn tí ò ní ìpinnu náà ní máa ń sá ẹ̀kọ́ Ọlọ́run tó jinlẹ̀ lórí ìjìyà ẹ̀ṣẹ̀ kì í jẹ́ kí ìjọ kún ìjìyà ọ̀run àpáàdì àwọn pásítọ̀ mi ni ẹ̀mọ́jà bá àwọn nínú jẹ́ ìwàásù ọ̀run àpáàdì ti wá di pẹ́ńdẹ́rù bá àwọn èèyàn ewu ìdájọ́ tó ń bọ̀ ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ àìgbọ̀jẹ̀gẹ́ lórí àwọn ọ̀rọ̀ báyìí èrèdí tí ìjọ òtítọ́ kì í fi sábà kún ni tí tó bá lọ church tó rí pé wọn ò pọ̀ ń bẹ̀ kì í ṣe pólùsọ àgùntàn ibẹ̀ ni ò dá ẹ mọ̀ sí mi gbọ́ o àwọn ìjọ kan náà wà o tí ó ń pọ̀ o tó ṣe pé ìwà pásítọ̀ ni ò dá o tàbí bóyá àǹtí pásítọ̀ ń tọwọ́ bọ̀ táwọn èèyàn gbọ́ ni ò jẹ́ lè dúró but ọ̀pọ̀lọpọ̀ ìjọ tí wọ́n ti ń wàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọn èyí pọ̀ Jésù farahàn ẹnìkan mo gbọ́ ọ̀rọ̀ yẹn nínú ìwàásù kan ni pé olùṣọ́ àgùntàn kó lọ́ farahàn Olúwa sọ fún pé òun fẹ́ mu lọ sí ibi ìjọ tó tóbi jù láyé ibi tó wà òun fẹ́ mu lọ bẹ̀ Olóhùn àti Jésù wọn lọ nínú ìran yẹn according to mo ṣe gbọ́ story yẹn wọn náà wọn lọ nínú ìran yẹn wọn lọ nínú ìran yẹn wọn fi àwọn ìlú ńláńlá sílẹ̀ Jésù ò mú ìyà síbi kankan bẹ́ẹ̀ àwọn wá tẹ́rí sínú igbó làwọn wá lọ àwọn wá rí ìlú kékeré kan ìlú ní abúlé níbẹ̀ Jésù wá mú un lọ sí ibì kan níbẹ̀ abẹ́ àti bàbà náà ló ń pásítọ̀ yẹn lọ tán fi igi kan dólẹ̀ báyìí tí wọ́n kó ìmọ̀ pẹ́lẹ́ lórí pé Jésù sọ pé ìjọ tó tóbi jù lágbàáyé òun nìyẹn pé pásítọ̀ ìyàwó pásítọ̀ àtọmọ ẹ̀ méjì àti ará àta méjì tó jẹ́ mẹ́mbà ń ṣe mẹ́fà ní ṣọ́ọ̀ṣì yẹn pé àwọn yẹn gan níjọ tó tóbi jù lágbàáyé pé gbogbo wọn ló lórúkọ nínú ìwé yẹn pé tí ìpè bá dún gbogbo wọn ló ń lọ wo ariwo ò ṣe o
àwọn nǹkan téèyàn máa ń wò láti lọ sínú ìjọ ohun àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ wò fẹ́lẹ́ níbẹ̀ ó ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó gidi tó jáde ẹnìkan sẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní don't go to a church nearer to your house but a church that is near to the Bible. Má lọ church torí pé ó súnmọ́ ilé ẹ̀ lọ ìjọ tó ṣe kó súnmọ́ Bíbélì ìjọ tó súnmọ́ Bíbélì lè jìnnà sílé rẹ̀ ṣùgbọ́n wá bẹ̀ lọ ibẹ̀ ni ó lọ. Má lọ ṣọ́ọ̀ṣì gbàǹtú ọ̀yọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ tí ò sì ní í dọ́run. Mo sọ fẹ́ nìkan mo ní kí lè rèé dípò àwọn lọ ṣọ́ọ̀ṣì náà mo ní tó bá ti lọ church tó ọ̀ ní nípinnu àti dọ́run kí ni waste of time. Mo ní kúkú lọ sínú ayé lọ jayé jẹ fàájì kọ́ ọ̀dẹ̀ ṣègbé ọmọ ẹ̀ pé ohun tó farabalẹ̀ jẹ́ ní tó jìyà lé lórí. Mo ní bọ̀dù kọ́ fi gbogbo ọjọ́ ayé ẹ̀ wá ṣọ́ọ̀ṣì kọ́ dáadáa mẹ́wàá kó lè pa afẹ́ ṣe nǹkan fọ́lọ́ ìwọ lọ kọ́kọ́ jáde oríṣiríṣi ẹ̀jẹ̀ lọ sí ìmúṣẹ lọ́sẹ̀ gbogbo ẹ̀ at the end of the day ọ̀dẹ̀ kú ọtún wà lọ́nù iná títa ló gbé tí ẹ nira. So ìjọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í kún o dẹ̀ etí ẹ̀ dáadáa ìjọ Ọlọ́run lákòókò yìí kí ni Bíbélì sọ fún anúwèé ó sì à ó ní ìyàn yóò mú Olúwa ní kì í ṣèyàn ọmọlà ṣùgbọ́n ìyẹn kí ni ìyàn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni yóò mú ìyàn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó mú gidi. Torí náà má wo chọ́ọ̀chì tó ní sound system ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ní sound system ohun tó yẹ kó jáde lórí sound system wọn kò jáde tí í ṣe ògidì ọ̀rọ̀ Ọlọ́run. Má wo jìmjìmù ìjọ lè wà nú eruku ìyẹ́ ò mátà ìjà òkú mo lọ court kan mi ń dárúkọ court yẹ o má ṣe débẹ̀ ilé àtijọ́ ní court tí mo sọ yìí wọ́n fi ṣe ní Nàìjíríà wáyé náà ni o ilé àtijọ́ ní kóòtù wájú rẹ̀ báyìí gbogbo ẹ ti wú ṣàkóṣàkó ajá gan sunú erùpẹ̀ bẹ̀ gbogbo àwọn sí abẹ́bẹ̀ ti dẹnu kọlẹ̀ tán nígbà tá a débẹ̀ ẹnìkan mo tẹ̀lé lọ ẹnìyẹn ní court case bá ṣe débi bẹ̀ àwọn jọ́ọ̀jì wọlé ẹrù tó wà ní kóòtù yẹ ẹ ní sọ pé bí physical building ṣe rí nìyẹn ẹrù yẹ lágbára. Ìjà ìpè nínú kóòtù yẹ tá má ṣèdájọ́ fún yẹn pé kó lọ pé kán lọ pa yẹn pa o bó tiẹ̀ sí pé gbogbo ilẹ̀ ẹlẹ́bẹ̀ ti wú táwọn sí àbẹ̀ tó ti yẹnu ẹgbẹ́ ibi tí wọ́n ti jókòó ṣe kóòtù yẹ ò má tà àṣẹ tá fi tẹ kóòtù yẹ dó gangan ló má tà bẹ́ẹ̀ níjọ ibi tá a ti ń jọ́sìn kò má tà àbájọ́sìn nu yẹ̀pẹ̀ àbájọ́sìn lábẹ́ àti bàbà kò má tà agbára ìwà mímọ́ tó gbé Joro tó bá ti wà níbẹ̀ ó parí. Ayé àbábá post Babalọ́lá kò sí microphone kò sí kan ohun ní bàbá fi ń àdírẹ́sì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọjọ́ náà gbogbo eléèdè kò sí gbogbo ń tàn pé máìkì íńtánẹ̀tì kò sí gbogbo nǹkan wọn yẹ kò sí pósítà láyé tí wọ́n pé wọ́n ṣe ìsọjí wọ́n á fẹ́ lo pósítà kò sí síbẹ̀ táwọn bàbá mi fẹ́ ṣe ìsọjí gbogbo ìlú náà sì gbọ́ ó fẹ́ ṣe ìsọjí ẹsẹ̀ ò ní gba èrò torí pé ohun tán tẹ̀lé ohun tí Ọlọ́run fẹ́ ni mo dùn nínú wà mímọ́ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó Jésù ràn wá lọ́wọ́ tó máa ń wọ́ndà pé kí ló dé ṣọ́ọ̀ṣì òkun àwọn nǹkan ìwọ ló fà á o torí pé ààyè ò sí múrúwá àti ògiri wá àwọn ọ̀rọ̀ tó ń jáde àti àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run òun ló fà á tíjọ tí kìíní o tí ò fi kún kí ṣe pé torí pé àwọn pásítọ̀ náìsì o ànáìsì o àìnáìsì débi pé ká mọ̀ bá yẹn sòótọ́ àìnáìsì débi pé ká mọ̀ bá yẹn wí àìnáìsì débi kárí tí ò da ká sì pọ̀ bò mọ́lẹ̀. Ẹ jẹ́ ká lọ wo Tímótì kìíní orí 4 ẹsẹ̀ 1 ara ohun tí Bíbélì sọ pé yóò ṣẹlẹ̀ náà nìyẹn ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Ara ìmúṣẹ àsọtẹ́lẹ̀ Bíbélì náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ó yà kó nínú òtítọ́ ṣàwọn tó yà kó nínú òtítọ́ ibo ni yẹn yà lọ wọ́n yà lọ sí sọ́dọ̀ olùṣọ́ àgùntàn tí ó mọ̀ sọ tán fẹ́ gbọ́ ni. Bàbá wo Tímótì kejì orí 4 bákan náà ẹsẹ̀ 3 sí 4 nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kóró ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọn ò lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ́ ara wọn wọ́n sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọ́n sì yí padà sí ìtàn asán. Ara tó jẹ́ kí ìjọ òtítọ́ kó fàre o
Bíbélì wípé ní ìgbà kẹyìn ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó yí padà kó lẹ́yìn òtítọ́, ni wọn ò ní fẹ́ gbóòótọ́ mọ́, wọn ò ní sọ pé àwọn ò ṣetán náà mọ́, ṣùgbọ́n wọ́n lọ wá àwọn olùkọ́ èké tí ó mọ sọ tí wọ́n fẹ́ gbọ́, tó jẹ́ pé ọ̀rọ̀ lórí ìbùkún kó lọ ṣe wá ṣọ́ọ̀ṣì. Mo ń sọ for that time without number bíbá pé ìjọ jẹ́ ibi tó yẹ pé tẹ́lẹ̀ṣẹ̀ bá wá lọ́jọ́ kan ó gbọ́dọ̀ lè ronú bóyá òun fẹ́ tẹ̀lé Jésù àbí òun fẹ́ báyé lọ. Ìjọ is not a place fún èèyàn láti wá dárayá. Ìjọ ìṣèbí tó yẹ pé ẹlẹ́ṣẹ̀ rò pé òun ti lè wá nájú. Ìjọ ìṣèbí tẹ́lẹ̀ṣẹ̀ ti lè rò pé òun ti lè wá gbafẹ́. Ìjọ ìṣèbí tó yẹ pé ẹlẹ́ṣẹ̀ lè rò pé òun ti lè wá ṣe fàájì. Ìjọ ìṣèbí tó yẹ pé ẹlẹ́ṣẹ̀ ti lè rò pé mo lè wá gba nọ́mbà wọn gé láti ṣe hook up. No, ìjọ is not a place like that. Ṣùgbọ́n ohun táyé pé ń jọ nìyẹn nísìnyí báyìí. Ẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì kan nísìnyí wá dé ṣọ́ọ̀ṣì kan for the first time nísìnyí tó bá ti kàn wo gẹ́ẹ̀kan fúfú tó ju ẹ lọ sára ẹ̀ tó lè ra ice cream fún yóò gba fóònù nọ́mbà rẹ̀ nù. Sẹ́ni tí mo sọ fún yín àwọn tí mo ti gbọ́ tó ṣẹlẹ̀ dáadáa ni o, kì í ṣe ọ̀rọ̀ àsọdùn ní pásítọ̀ sọ. Mi ní dárúkọ ẹni wíyẹn ni o. tó yẹ pé first time táwọn ọmọ lọ ṣọ́ọ̀ṣì báyìí táwọn ọmọ yahoo lọ ṣọ́ọ̀ṣì báyìí àwọn àǹtí ṣọ́ọ̀ṣì pléètì ráìsì àìtẹ̀sẹ́mù kan ni wọ́n fi gbé wọn lọlé ice cream chicken republic ni wọ́n fi gbé wọn lórí bẹ́ẹ̀dì sáwọn yẹn wá sísítà mo wọ́ndà lónìí àwọn yóò ti ń tunu wọ́n mọ̀ pé àwọn ọlọ́mọ ọlọ́run wọ́n ti ń tinu wọ́n di apátìn sórí àṣà burúkú tó tẹ̀ dáyé nísìnyí àwọn obìnrin gan ò fẹ́ ṣerun mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n á gẹrun wọ́n á ti ń tirun wọ́n yà pátìn orí next level gospel òun láyé ń tẹ̀lé báyìí gẹ́gẹ́ bí àṣà wọn kèfèrí wọ́n gbé àpótí ẹ̀rí lórí kẹ̀kẹ́ tuntun ìjọ ti gbé àpótí ẹ̀rí lórí kẹ̀kẹ́ tuntun báyìí ìṣe àwọn ará Fílístínì àwọn ilé kèfèrí tí wọ́n mọ Ọlọ́run ẹ rí i pé nígbà tí àwọn ará Fílístínì gbé àpótí ẹ̀rí Olúwa kò ní ilẹ̀ Ísírẹ́lì tó rí pé àpótí ẹ̀rí ṣekú pamọ́ gbàtọ́ ẹ̀ kádà padà wọ́n ní wọ́n sì gbé lórí kíni lórí kẹ̀kẹ́ tuntun láti dá padà sí Ísírẹ́lì ṣùgbọ́n Ọlọ́run ò fàyè gba Ísírẹ́lì láti gbé àpótí ẹ̀rí lórí kẹ̀kẹ́ tuntun àwọn ọmọ Léfì ní gbé àpótí ẹ̀rí lórí èjìká wọn ṣùgbọ́n torí pé ọ̀làjú náà dé bá Ísírẹ́lì wọ́n gbìmọ̀ pọ̀ àwọn tó gbé nígbà yẹn wọn ò farare lọ ìwọ tó bá tẹ̀lé ìrere gbàfẹ́ ìrere one safe is forever safe ìrere burúkú ìrere tí ò rí búùkù ẹsẹ̀ nínú ayé rẹ ìrere tí ò sọ fún ọ pé kó ṣàtúnṣe ìrere tó lọ gbà tó lè ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì tó lè ṣiṣẹ́ ní ilé bíà palọ̀ tó lè ṣiṣẹ́ ní ilé iṣẹ́ sìgá ìrere tí wọ́n ní wọ́n gbà ń tiẹ̀ tó lè mú kọ kóyàwó jọ ìrere tó gbà tó lè mú ọtún mọ́ sóògùn ìrere tó gbà tó lè mú ọmọ géèjì ẹkù gbàṣẹ ìjọba ìrere tó gbà tó fàyè gbọ́ láti lu jìbìtì tọ̀dẹ̀ ń gbé dàmí àwa sí chọ́ọ̀chì ìrere yẹn ni ó gbé ọwọ́ nù ná ìrere bẹ́ẹ̀ ọ̀run ègbé ló ti wá ibi tí ìrere sì ti wá náà nìwọ náà ó lọ ìjáde lórí ẹsẹ̀ wa ìwé Tímótíù kejì orí 3 ẹsẹ̀ 14 ṣùgbọ́n ìwọ dún nínú nǹkan tí ìwọ ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá sásá sí kí ìwọ kí ó sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ ti gbé kọ́ wọn èyí ni ọ̀rọ̀ Pọ́ọ̀lù sí Tímótíù ọmọ rẹ̀ nínú ìgbàgbọ́ pé ìwọ tó nínú ẹ̀kọ́ òtítọ́ tí ìwọ ti kọ́ lọ́dọ̀ mi tójú rẹ̀ sì ti dá sásá sí sọ fún Ọlọ́run Olúwa lákòókò yìí ìjì ìrere búburú mọ́jọ gbé mi lọ ìjì ìrere búburú Ọlọ́run tó ń jà ràn kiri ayé Ọlọ́run mọ́jẹ kó sínú kẹ̀kún ẹ gbàdúrà bẹ́ẹ̀. mo nígbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí fún àdúrà tàbí ìmọ̀ràn ẹ lè pè sórí aago yìí 08065935539 ẹ máa gbé nínú oore ọ̀fẹ́ Kristi. láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel ẹ ṣé púpọ̀.